Ẹ̀ka lẹ́nu gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti mọ̀ gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa alẹ́ data, ibi tí a ti mú àwọn ẹwà jáde, ẹwà tí ó wà nínú R programming jáde. Lákọ̀ọ́kọ́ náà mo tọrọ gáfárà pé ó pé mi díẹ̀ lálẹ́, so ẹ̀rọ mi ni mò ń ṣàtúnṣe lọ́wọ́. Lágbára Ọlọ́run bá a máa bẹ̀rẹ̀ ní kámákámá. So àwa tí a bá ń bá wa ká lọ, ẹ rí pé a ṣàlàyé fún wa ní ọ̀sẹ̀ tó lọ wípé ní báyìí a máa wọ agbami àwọn lílo àwọn tá a ti kọ́ sẹ́yìn. Ẹ rí pé nínú àwọn ẹ̀kọ́ ṣáájú a ṣàlàyé arú, bá ṣe lè máa lo arú, bá ṣe lè máa program bẹ́ẹ̀, bá ṣe lè máa manipulate data wa, bá dẹ̀ ṣe lè máa lo kíni o, bá ṣe lè máa lo visualization náà, bá ṣe lè máa gbé àwòrán tó yanrantí jáde. Àwa ṣàlàyé fún wa pé àwọn data tá ń lò yẹn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan bẹ́ẹ̀ bí Dangote data àbí Logaf Academy data, eléyìí tá fi sọ sí wa tá máa fi ń ṣe àwọn sí àmúrelé lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan. A ní kí ṣe pé àwọn data yẹn wọ́n jábọ́ ní sánmọ̀, nǹkan kan ló di data yẹn náà. So torí nínú ta fẹ́ kó jẹ́ kọ́ iná ni pé bọ́ọ̀lù náà ṣe lè mọ rí àwọn data wa. So pé ta bá rí àwọn data wa wọn, bọ́ọ̀lù ṣe lè mọ lo àwọn data ta bá rí fúnra wa láti fi lè mọ ṣiṣẹ́. Bóyá a fẹ́ run statistical analysis lórí wọn ni, tàbí a fẹ́ gbé àwòrán eléyìí tó yanrantí jáde lọ́dọ̀ wọn. So àǹfààní eléyìí náà ni pé tán bá fún wa ní kíni o, àwọn data ọlọ́kọ̀ ọ̀jọ̀kan pé ká fi bá wọn ṣiṣẹ́, so a lè lo àwọn ẹ̀kọ́ náà láti fi ṣiṣẹ́. A wà nínú àwọn ọ̀nà tá fi lè mọ rí data wa, nínú àwọn ọ̀nà tó rọrùn jù gẹ́gẹ́ bá ìṣàlàyé lọ́sẹ̀ tó kọjá, òun náà ní agbami cognitive science, so aláǹpẹ kankan ní experimental psychology. So tá yẹ pé nínú rẹ̀ náà a ní tí a ń pè ní randomized controlled trial. Tá yẹ pé tá wá ní ìpèníjà kan àbí ìṣòro kan tá fẹ́ kojú, nínú àwọn ọ̀nà tá lè mọ gbà kojú rẹ̀, òun náà ni pé a lè mọ lo experiment tí a ń pè ní experiment. So àṣàlàyé tí experiment túmọ̀ sí àti tá lè pè ní experiment. So ti wá báwọn. So as ní in tí ó mọ sọ ìyàtọ̀ tó wà láàrin experiment àbí nǹkan kí ṣe experiment, òun náà ni pé kíni o, tá yẹ pé ẹ fẹ́ wo bí ẹ̀ṣẹ̀ ṣe ń ṣẹ́, ìyàní bí nǹkan kan ṣe ń ṣẹlẹ̀ dáadáa tí a ń pè ní causality. So ti báwọn, tẹ bá fẹ́ wá tí a ń pè ní kíni o, causality, a máa lo tí a ń pè ní experiment. Bẹ́ẹ̀ tí ẹ bá sí causality la fẹ́ wá, a béèrè ìbéèrè bóyá bí how tàbí what. So ti báwọn, so ṣùgbọ́n a kàn fẹ́ mọ̀ bóyá nǹkan kan tí èsà ipá ń wá causality, a níyẹn ṣe kíni o, kì í ṣe experiment o. Then nínú tí ó tún mọ sọ nǹkan the experiment, òun náà ni pé tó àìpẹ́ bá manipulate, ẹ má gbàgbé ala ní àwọn variable ọlọ́kọ̀ ọ̀jọ̀kan ta ní o. So inú àwọn variable ta la ní, òun náà là ń pè ní kíni o, dependent variable àti independent variable. A ní dependent variable náà ní kíni o, measured variable tó yẹ pé à ń ṣe kíni o, à ń wọ̀n. So independent variable òun náà ni variable tá manipulate tá fẹ́ fi túkọ̀ o. So níbẹ̀ láti sọ pé kíni o, ẹ̀wọ̀n bá lè ní control condition àdẹ̀lẹ̀ ní experimental condition. So ajá sí pé tí ó mọ̀ sọ pé experiment ní kankan, òun náà ni pé kíni o, máa ní control condition, máa dẹ̀ máa ní experimental condition. Experimental condition òun náà mọ̀ fún ní kíni o, lẹ́mọ̀ fún ní àwọn treatment yìí. Ẹgbẹ́ náà àlàyé tá ṣe, òun náà ni pé bá tẹ bá fẹ́ wò bóyá bí vaccine COVID-19, bóyá ó ń ṣiṣẹ́ àbí kò ṣiṣẹ́. So ẹ lè ro experiment ń bẹ, ẹ rí pé causality la fẹ́ wò ń bẹ, pé ṣé kíní yóò mọ̀ ṣiṣẹ́ àbí kò ní ṣiṣẹ́. So ti yé bá wọn, aláwa ṣe kíní o, ẹ kó àwọn tó ní coronavirus jáde. So ti yé, ẹ wá pín wọn sí pín méjì. Àwọn kan control condition, ẹ lè fáwọn ní paracetamol. So ti yé bá wọn, experimental condition tàbí intervention condition, ẹ mọ̀ fáwọn ní kíní o, vaccine yẹn gangan. Ajá sí pé tí vaccine yẹn bá ṣiṣẹ́, a máa mọ̀ látara àwọn kíní ẹ̀bẹ̀ tí ó bá sí ìyàtọ̀ láàrin àwọn tí kòrò mú, láàrin àwọn tá fún ní vaccine yẹn àti àwọn tó ẹgbẹ́ paracetamol la fún wọn. Ajá sí pé
kò sí ìyàtọ̀ kò ó mì pé nǹkan tá à ń ṣe kí ni o intervention wa yẹn kò ṣe kí ni o kò ṣiṣẹ́ nìyẹn. Adẹ́sàlàyé pàlè à ń pè nǹkan kan ní confounds, a ní confounds ní ohun tí bá ń ṣe kí ni o tó lọ jàn papọ̀ mọ́ dependent variable àti independent variable tí ó fún wa nígbà láàyè so láti ṣe kí ni o láti mọ láti rí effect táwọn gangan. Àdẹ̀lọ́nà méjì tá a lè gbà ṣe òun náà ni pé kí ni a lè yọ kó ń bẹ̀ pátápátá so tí yé bá so tàbí ká yẹ̀wò ní ẹgbẹ́ méjèèjì. Bíbá yìí la dé ní ọ̀sẹ̀ tó kọjá mo dẹ̀ fún wa ní iṣẹ́ àmúrelé so inú iṣẹ́ àmúrelé ta fún wa náà ni pé kí ni o kẹ́yìn náà ronú ìpèníjà kan tó wà lágbègbè wa. Nínú ìpèníjà yẹn ẹ fọ́ọ̀mù question láti bẹ̀ so pé irú ìbéèrè wo ni ó kéna mo fún alápẹ̀rẹ̀ bóyá pé irú ìpèníjà ni pé àwọn ọmọ wọn mọ́ ṣe kí ni o wọ́n mọ́ ń fìdí rẹmi ní ìdánwò ìṣirò so wọ́n mọ́ ń fìdí rẹmi ní ìdánwò ìṣirò bóyá ìtẹ́yìn wà mú wa náà ni pé kí ni o ìmọ̀ fìdí rẹmi wọn òun náà ni pé wọn ò fèdè abínibí kọ́ wọn ajásígbẹ́ lè fàbéèrè yọ pé kí ni o àwọn tá a bá ń fi èdè abínibí kọ́ ní ìṣirò wọ́n mọ̀ ṣe kí ni o wọ́n mọ̀ yege ju àwọn yòókù lọ ṣe pé béèrè nìyẹn bá dẹ̀ ti ní question a máa ní dependent variable a máa ní independent variable ṣe pé tí ó mọ̀ sọ ìgbésẹ̀ tá a fẹ́ gbé yẹn di experiment so tí yé bá òun náà ni pé ká ní kí ni manipulation kí ni wọ́n á fẹ́ manipulate bẹ́ẹ̀ òun náà ní èdè so mi pé control condition mi ó lè kọ́ àwọn ọmọ ní Gẹ̀ẹ́sì so tí yé bá intervention condition mi náà ni pé kí ni o kí n kọ́ wọn lédè Yorùbá kí wọ́n á gbé ìdánwò fún wọn so ìdánwò tí n bá fún wọn yẹn o so kọ́ ẹ pé tó bá jẹ́ èsì ìdánwò wọn yẹn tí a ń pè ní test score ó lè mọ jẹ́ dependent variable táwọn so tí a dẹ̀ mọ̀ pé tá bá ní experiment nígbò yẹ pé ó ti dẹ̀ experiment torí manipulation ta ní alọ́sànfààní àní tá bá fẹ́ máa mú kíni o tá bá fẹ́ máa mú evidence tàbí ẹ̀rí tá bá fẹ́ máa mú ẹ̀rí a ní inú ẹ̀rí tó ga jù tẹ́lẹ̀ máa mú òun náà ni pé kíni o ẹ̀rí tá bá rí látara randomized control trial ẹ̀rí pé àwọn tó wà nísàlẹ̀ rẹ̀ bí a tá bá ní case study tàbí kíni o tàbí expert a ní àwọn tó bá jẹ́ bí expert yẹn wọ́n lè ṣe kíni o ẹ lè rí ègbè nínú àwọn ìtàwọn bá mú wá ẹ rí pé náà àpẹẹrẹ tí mo fún wa bẹ́ẹ̀ náà pé tẹ́ bá pé ẹni tó jẹ́ tó wà nínú ẹgbẹ́ APC tẹ́ wá ń sọ pé bó ní ìjọba olórí orílẹ̀-èdè wa bó ló ṣe rí ẹ rí pé kí ó mọ̀ ṣe dáadáa náà ní tí wọ́n mọ̀ sọ náà ni pé a ò ṣe dáadáa torí pé wọ́n ṣe kíni o so wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ yẹn so àwa fún wa pé káà náà kọ ìbéèrè ẹ̀bẹ̀ tó yà á lẹ́nu púpọ̀ pé ẹnìkan àwọn náà ni wọ́n fi èsì wọn sọwọ́ so ẹ dákun ẹ jẹ́ ká gbìyànjú láti mọ̀ ṣe so ẹ rí pé àǹfààní olówó iyebíye òun náà ni àwọn àǹfààní pàápàá jùlọ tó jẹ́ pé èdè abínibí wa náà la fi ń kọ so nínú àwọn tàtúfì lè mọ̀ ṣe wúrí so nítòótọ́ àìretí ẹ̀san lọ́dọ̀ ẹnìkankan so tí ẹ bá bẹ̀ tí ń tàfi lè mọ̀ ṣe wúrí òun náà ni pé kíni o tá bá ti ń jọ ń lọ papọ̀ náà bóyá bí àwọn sí àmúrelé tó fi jẹ́ pé yóò ìtàfin kọ́ yẹn á fi mọ̀ ṣàyẹ̀wò bóyá àgbọ́yé àbí kò ká àgbọ́yé so ká máa gbìyànjú láti mọ̀ ṣe báyẹn náà so ṣùgbọ́n lónìí lágbọ́ Ọlọ́run bá àwa máa ṣe kíni o á bọ́ sí bó la ṣe lè mọ̀ bóyá àwọn ìbéèrè tàbí iṣẹ́ ìwádìí tá a fẹ́ ṣe ó jẹ́ iṣẹ́ ìwádìí tó jẹ́ ọ̀tun tá à ń pè ní kíni o novel so tí wọ́n novelty torí tá à ń pè ní iṣẹ́ ìwádìí kí ẹ tó lè pín yẹn ṣe iṣẹ́ ìwádìí kan ó gbọ́dọ̀ jẹ́ ọ̀tun so tí ó bá jẹ́ ọ̀tun yẹn ajá sí pé kò sáǹfààní nínú kí ẹ ṣe kíni o nínú ṣíṣe téèyàn ń ṣe ajá sí pé kò ṣe kíni o ajá sí pé kò sáǹfààní nínú ṣíṣe tá à ń ṣe gẹ́gẹ́ bí àpèjúwe nísìn ẹ rí pé kò jẹ́ pé kò ṣe pé in tá à ń sọ yìí àbẹ́kọ̀ tá à ń kọ́ yìí ní èdè abínibí wa yìí ẹ rí pé ẹ̀kọ́ pọ̀ lórí rẹ̀ tó ẹ́ pọ́n ti fi Gẹ̀ẹ́sì kọ́ so ti yé bá tẹ́ bá tẹ YouTube yín sí ní sí pé aru ẹ rí pé bá àwọn ẹ̀kọ́ ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan bẹ̀ tẹ́pá àwọn yẹn ti ṣe kíni o táwọn yẹn ti kọ́ lórí rẹ̀ láti fi lè ṣe kíni láti fi lè ṣàǹfààní fáwọn èèyàn so ti yé kò wá ní mọ jẹ́ ọ̀tún mọ́ kò ní mọ wà novel mọ́ tó á jẹ́ pé gbà táwa fẹ́ kọ́ yẹn o àwa náà wà ń kọ́ lóyìnbó mọ́ ṣe àgbà gbà mo ní fídíò rẹ̀ lóríṣiríṣi so ti bá mo ti wo àwọn ìbò rẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ tó mọ́ pọ̀lọpọ̀ náà súnmọ́ pé ok náà jẹ́ ń gbọ́ tí ẹni yìí fẹ́ sọ náà ni pé wọ́n ṣàlàyé rẹ̀ ní kíni o lédè àbínibí wa
gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà níṣẹ́ ìwádìí tá a bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ jẹ́ kí ni ọ̀tún gbọ́dọ̀ mọ̀ wà ń bẹ̀. So tí o bá sọ́tún bẹ́ẹ̀ ajá sí pé yẹn kàn ṣe kí ni o yẹn kàn gbára èèyàn gbóná lásán náà ni. So tí bá wọn torí nínú àwọn àfojúsùn tí yẹn bá péré èèyàn ní onímọ̀ ìjìnlẹ̀ bẹ́ẹ̀ researcher tàbí scientist inú tí ó jẹ́ àfojúsùn èèyàn náà ni pé kí ni o kéèyàn náà mọ̀ fi ọgbọ́n kún ọgbọ́n tó ti wà nílẹ̀. Kò ní bá làákàyè mu kéèyàn mọ̀ ṣe kí ni o intanìkan ti ṣe wọn kéèyàn mọ̀ kó jẹ́ pé òun nìkan lèyẹn náà tún ṣe ẹ̀tẹ́lẹ̀ ẹ̀ náà ṣe kí ni o ni ó gbàbọ̀ ń bẹ̀. Ẹ jẹ́ tún fún alápèjúwe mìíràn tó wáyé pé lẹ́yìn náà òye wa. Ẹ wo ń tẹ́ fi mọ̀ pé ọ̀tún ó ṣe dáadáa ìgbà tá a fi bẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́ ní ìṣàlàyé lédè Yorùbá. So nínú àwọn èrò òun náà ni pé ká fi mọ̀ kọ́ ìṣirò lédè Yorùbá náà ni pé kí ni o ìgbà tá a wo pé tẹ́ bá ṣàkíyèsí bá YouTube àbáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ìṣirò tó dáa tó yẹ pé wọ́n tún gbárí ju àwa gangan lọ tó yẹ pé wọ́n tún ní experience wọ́n ti ń kọ́ àwọn kíní ẹ̀ tí wọ́n sì ń lo èdè Gẹ̀ẹ́sì. So ti yé báwọn. So a tún rí àwọn apá kan náà tó yẹ pé Yorùbá pọ́nbélé làwọn tí ẹ fi ń ṣàlàyé. Ti yé báwọn. So tí wọ́n bá gbogbo àwọn táàmù yẹn táwọn ṣe àmúlùmálà rẹ̀ pẹ̀lú Gẹ̀ẹ́sì àbí nǹkan míì yẹn o àwọn tún fi kíni o àwọn tún fi àwọn òfin òyìnbó kún tí wọ́n rárá Gẹ̀ẹ́sì náà ni. Ọ̀rẹ́ wa kan nínú àwọn ìtẹ́lẹ̀ olójoojúmọ́ tá a gbé jáde lónìí tá a sọ pé differentiation ó ní lugaf kí ni differentiation náà ní Yorùbá a ní kìí ṣàfojúsùn tiwa nù àfojúsùn tiwa náà ni pé kí ni a fẹ́ mọ̀ ṣàlàyé ìṣirò lédè abínibí ni kìí ṣe pé ká mọ̀ ṣe kí ni ká mọ̀ yí gbogbo àwọn kíní yẹn po pátápátá so ti wà so so ẹ gba àwọn akẹgbẹ́ wa kan wà tó yẹ pé àwọn yí po pátápátá so àwọn àwọn pé kí ni àwọn lè mọ̀ ṣe tó jẹ́ pé kí ni o àní ṣe tí àwọn kan ti ń ṣe sẹ́yìn òkè ẹjá ká mọ̀ ṣàlàyé lédè Yorùbá then a mọ̀ mú àwọn tó jẹ́ bí àwọn terminologies yẹn tí wọ́n lò ní máàtì yẹn a sì mọ̀ lò tó yẹ pé àlàyé nìkan òun ni ó yípo ń bẹ̀ tó yẹ pé ọmọ tó bá fẹ́ ṣèdánwò gan náà kò tún ní wàhálà mi ò ní dé bá débi pé kí ni aláwọn ọmọ wọn kórìíra ìṣirò tẹ́lẹ̀ wọn ò mọ ẹ̀mí rẹ̀ wọn ò gbá wọn ìṣirò yékéyéké dáadáa náà tún wá ní náà báyìí o àfẹ́mọ̀ ṣàlàyé pátápátá lédè àbínibí dó ní tó yẹ kó àfojúsùn wa náà ni pé kí ni o gbogbo àwọn kí ní ẹ̀kọ́ pátápátá ká tú sí èdè àbínibí wa ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ń bọ̀ yẹ pé a fẹ́ tètè jẹ́ kí ni o intervention tá a fẹ́ mú ẹ̀ láti fi lè ṣàǹfààní fọ́pọ̀lọpọ̀ èèyàn ajá sí pé kò sí láburú so káwọ́ gbòógì náà tá a bá ṣe báyìí ńkọ́ ẹ rí i pé ọ̀tún kan ló lọ́gbọ́n yẹn so n tó à ń pè nínú àwọn novel mi tó tún lè wá ń bẹ̀ náà ni pé ẹgbẹ́ tẹ́nìkan bá tún wá ní náà mo fẹ́ mọ kọ́ máàtì náà ní Yorùbá ẹ̀ gbọ́ ẹlòmíì ní lugaf ti ń ṣe léyìí so ti yé bá so torí pé kí ni novel nìyẹn so tẹ́lómi bá tún wá fẹ́ contribute sí knowledge báyẹn so òun náà lè ṣe náà mo fẹ́ mọ kọ́ ìṣirò ní èdè Ègùn ẹ rí i pé àwọn akẹgbẹ́ wa kan bẹ ọ̀jọ̀gbọ́n ó kọ́ wọn sápá mi lórí nìṣẹ́ so àwọn sọ kí wọ́n ṣàlàyé ìṣirò ní èdè Ègùn so ti yé bá ẹ rí i pé táwọn yẹn náà bá ti gbọ́ pé ẹni tún ṣàlàyé lédè Ègùn àwọn náà tún contribute sí kíni o àwọn náà tún contribute sí ìmọ̀ eléyìí tó ti wà tẹ́lẹ̀ ní tí mò ń gbìyànjú láti sọ ní kúnmọ́ òun náà ni pé kíni o iṣẹ́ ìwádìí àbáwọn ìbéèrè tẹ́yìn náà ṣe kíni o tẹ́ fẹ́ wá yẹn tá à ń pè ní question yẹn kéèkàn yìí pé wọ́n kàn mú ìbéèrè lágbárí ìyẹn wá ṣe pé kíni o èyí ó gbé òkè jẹ́ wọn á lọ gba data mi tí bá ti gba data mi jẹ́ analyse ẹ̀ ìyẹn lè padà bá ẹ̀tẹ̀ ń bọ̀ ń bẹ̀ torí pé kíni o tí ẹ̀ bá ṣe tẹ́lómi lè ṣe tẹ́lómi ti ṣe sẹ́yìn àkọ́kọ́ náà àwọn yẹn lè mọ́ kọ̀ bí ara sí ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tó ti ṣiṣẹ́ yẹn tẹ́lẹ̀ ó lè sọ pé òun lè ṣe kíni o òun lè fi ń kọ́pì láwọ̀kọ́ nìyẹn so nínú ìdí kejì tẹ́ pé kíni àwọn iṣẹ́ ìwádìí wa ó fi gbọdọ̀ jẹ́ ọ̀tún tá à ń pè ní novel òun náà ni pé ẹ rí pé iṣẹ́ ìwádìí ẹ wo gbogbo àwọn tá a ti ṣàlàyé lọ́sẹ̀ tó lọ ẹ mú béèrè àmọ́ àwọn manipulation àmú dependent variable wa àgbà data ẹgbẹ́ ká tó gba data náà mo ní máa padà máa ṣàlàyé bóyá tí àyè bá gbà wá lónìí lọ́sẹ̀ tó ń bọ̀ aláṣàlàyé power analysis náà ni pé kí ni effect kan tí mò ń wá kó tó di pé máa rí iye èèyàn mélòó sample mélòó ni máa bùkátà láti lò kó tó di pé máa rí effect yẹn so tí báwọn là ń pè ní power analysis kí kàn yí pé okay now mo fẹ́ gba data ya mo nídìí yẹn 1000 tàbí lọ gba 100 wá 100 tí mo gbà wá yẹn ó lè mọ́ fún mi ní effect tí mo ń ṣe kí ni o effect tí mo ń wá so tí báwọn torí
a gbọ́dọ̀ dúró àárín méjì because tá bá lọ gba data tó pọ̀ jù so a lè mọ̀ ìlapa rẹ̀ púpọ̀ àwa akẹ́kọ̀ọ́ bóyá àwọn tá jẹ́ undergraduate Nàìjíríà gbọ́ pé àmọ̀bà àwọn yẹn pé ẹ bá fíìlì kíní ẹ bá fíìlì kíní bẹ̀tì ní àwọn ìlú òkèèrè àbáwọn ìlú bòmí kódà pò mìíràn ní Nàìjíríà tí wọ́n bá fẹ́ gba data wọ́n máa ń sanwó fáwọn èèyàn ni pé mo fẹ́ kẹ́ bá mi fíìlì survey so tí ẹ bá ẹnìyẹn gbọ́dọ̀ ṣe kíní o ẹnìyẹn ó sanwó kó tó di pé wọ́n bá wọn fíìlì irú rẹ̀ báyìí ṣe pé irú tó bá jẹ́ báyìí tí mo mọ̀ pé máa sanwó bóyá 1,000 ni máa san lórí èèyàn kọ̀ọ̀kan ajá sí pé mo gbọ́dọ̀ mọ̀ bówó mi ò ṣe ní pọ̀ jù so tí ẹ bá mi wá tún gbọ́dọ̀ sáhùn jù débi pé data mi ò ní tó láti rí effect tí mo ń wá mo bá gbá láyé yẹn yékéyéké bá so ajá sí pé tá bá ti mọ̀ pé kí náà so a mọ̀ náwó láti fi gba data sọ mi pé kò ní ṣàǹfààní láti jẹ́ pé kí ni o máa wá gba data sí ti mọ̀ pé tí n bá ṣiṣẹ́ ìwádìí yẹn kò í sọ̀tún tàbí kò ní ṣàlékún sí ìmọ̀ tá ti mọ̀ ní kí ni o tá ti mọ̀ ní nínú science ìjẹ́ tẹ́lẹ̀ yẹn báyìí wa tá dẹ̀ ti gbọ́yé so nínú àwọn àǹfààní tí ó tún mú wá so kí iṣẹ́ ìwádìí wa kó jẹ́ novel òun náà ní pé kí ni o tí iṣẹ́ ìwádìí bá jẹ́ novel ẹni tí bá ń ṣe iṣẹ́ ìwádìí yẹn ó súnmọ́ káwọn yẹn ṣe kí ni o àwọn yẹn ó mọ̀ ó súnmọ́ káwọn yẹn ó mọ̀ ẹ wá àpèjúwe arú tí mò ń sọ báyẹn tàbí ẹni tó fẹ́ mọ kọ́ ìṣirò lédè ègùn ẹgbẹ́ àtàwọn ìbá ti pé so ègùn lẹ́ni ìfẹ́ fi kọ́ pẹ̀tẹ́ ẹnìkan bá ní ó kẹ́ ẹ mọ fẹ́ mọ kọ́ ìṣirò ní English language kódà kó fún eyín mọ jù báwọn lọ sẹ́yìn báyìí ẹ̀ sọ ẹ̀ sà tí mọ̀ pé wọ́n ṣàlàyé ní kílókù ẹni tàbí ẹni pé mo fẹ́ mọ kọ́ ìṣirò ní èdè Oǹdó àbí tèkìtì àbí Jẹ̀bú sẹ́yìn pé oh that's good so tí bá ń ná àwọn ìwádìí ni ẹ̀ so nínú àwọn àǹfààní rẹ̀ náà ni pé kí ni o ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tàbí tabára àwọn kan tí wọ́n bá ń ṣèrìn àjò lọ pé àwọn lọ sí Amẹ́ríkà wọ́n lọ kàwé àbí nǹkan kan ni wọ́n lọ gba àwọn òwe ẹ̀rí wá yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé kí ni o wọ́n ń ṣe iṣẹ́ ìwádìí yẹn wọ́n sì tún sanwó fún wọn ibì kan lówó tí ń wá o so tí bá so funding tí a ń pè ní kí ni o bóyá bí owó tí wọ́n gbé fún bóyá bí àwọn tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n tí wọ́n ṣe iṣẹ́ ìwádìí ẹ rí i pé ibì kan náà ni wọn ò kàn ní gbó kalẹ̀ fún iṣẹ́ tó yẹ pé kí ni o tí ò bá jẹ́ kí ni o tí ò bá jẹ́ ọ̀tún bó la ṣe á máa mọ̀ bóyá iṣẹ́ tá à ń ṣe àbí iṣẹ́ ìwádìí eléyìí tá à ń ṣe yẹn bóyá ó jẹ́ ọ̀tún tàbí novel bóyá nísìnyí mo ti mú béèrè kan ìwọ̀n àti mọ̀ pé a máa mú research question okay lẹ́yìn ìgbà tí mo ti mú béèrè yẹn o so bó máa ṣe mọ̀ pé àwọn ẹni yìí bóyá wọn ò tiẹ̀ tí ì ṣe é rí tàbí tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n ti ṣe é rí kí lèmi ó mọ̀ ṣe tí ó mọ̀ yàtọ̀ sí táwọn tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ ti ṣe tó fi jẹ́ pé màá máa ṣe kí ni o máa ṣàlékún ìmọ̀ eléyìí tá a ti mọ̀ tẹ́lẹ̀ so ti yé bá ọ̀nà pọ̀ tá a fi lè mọ̀ ṣe léyìí o ọ̀nà alákọ̀ọ́kọ́ tá a mọ̀ lò náà ni pé kí ni o ká kọ́kọ́ define problem wa dáadáa ṣe pé nínú iṣẹ́ àmúrelé ta fún wa náà ni pé kí ni o a ní kí ni research question wa so ti yé bá kí ni manipulation wa tí a mọ̀ sí independent variable kí ni dependent variable wa so àtàwọn náà bá ti nírú eléyìí báyìí so a wá lọ ṣe kí ni o a wá lọ wo iṣẹ́ táwọn èèyàn ti ṣe so tí ọ̀nà pọ̀ tá a fi lè mọ owó táwọn èèyàn ti ṣe sẹ́yìn lára rẹ̀ òun náà ni pé ká lọ sí kí ni o ká lọ síbi tí a ń pè ní Google Scholar so Google Scholar ní gbogbo iṣẹ́ táwọn èèyàn ti ṣe àwọn ọ̀jọ̀gbọ́n káàkiri àgbáláyé ó ti wà ń bẹ̀ so tí bá kàn ti lọ síbẹ̀ okay now màá kàn lo bóyá bí àwọn ọ̀rọ̀ kékeré tọ́jọ́ mọ́ tí mò ń ṣe yẹn tí a pè ní keywords màá fi yẹ̀ wò pé okay so jẹ́ wo ilé okay mother tongue tàbí nǹkan mìíràn tẹ́nìkan ṣe pé jẹ́ tún yẹ eléyìí wò ẹni tó fẹ́ ṣiṣẹ́ bóyá bí akẹgbẹ́ wa tí wọ́n fi kí ni wọ́n ránṣẹ́ yẹn pé okay jẹ́ mi náà tẹ ní tí mo fẹ́ ṣe yẹn àbí ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ lórí COVID-19 náà pé coronavirus vaccines ẹgbẹ́ yóò ṣe kí ni o yóò bá àwọn èèyàn wa kí wàá ṣe Google Scholar nìkan la lè mọ́ lò lára rẹ̀ náà ni pé kí ni o àpè kankan náà ní PubMed so tí lára àwọn database ni so Web of Science so tí bá wọn so Scopus gbogbo àwọn ọ̀nà pọ̀ ní tá lè wá bẹ̀bẹ̀ tí n tó rọrùn jù tèmi náà sábà máa ń lò lọ́pọ̀lọpọ̀ ìgbà tó dẹ̀ sì tí a bùkátà láti dára láàmú púpọ̀ òun náà là ń pè ní Google Scholar so tí bá wọn so tá bá ti dé Google Scholar so tí báyà kí ṣe so that a lè mọ̀ ṣe kí ni a lè mọ̀ rí so ká gba tẹ́ bá ti dé Google Scholar
so tẹ́ bá ti dé Google Scholar báyìí gẹ́gẹ́ bí àpèjúwe ó dàbí àti mo rí screen mi titun so òun náà ni pé ẹ lọ sí scholar.google.com so scholar.google.com ṣe ń pé Google Scholar lílé so tiye so mo kàn wá lè tẹ bẹ́ẹ̀ bí nǹkan tó bá nípa iṣẹ́ ìwádìí tí mo náà ṣe nípa ìmọ̀ fi èdè abínibí kọ́ ọmọ ní èdè ìṣirò yẹn so tí mo lè kọ́kọ́ sọ pé teaching STEM so tí bá in mother tongue tẹ́ bá gbàgbé kí láfojúsùn wa a fẹ́ fi mọ̀ bóyá sáwọn yẹn ti ṣiṣẹ́ ìyá àbí wọn ti ṣe so tí ẹ̀rí pé tẹ́ bá rí ó ní about 165,000 results ajá sí pé lórí ọ̀rọ̀ tí mo fún yín tí a pè ní keywords yìí àwọn in tó wà ń bẹ̀ ní táwọn yẹn ti ṣe àdúrú nǹkan báyìí láwọn yẹn ti ṣe sẹ́tìmọ̀dí tí a fi gbọ́dọ̀ ṣọ́ra nígbà tá a bá fẹ́ mú béèrè wa so ẹtìmọ̀dí tó fi jẹ́ pé nǹkan gbọ́dọ̀ mú béèrè kan so torí nínú àwọn eléyìí ó lè jẹ́ pé tí mo ti ṣe kí ni o àwọn yóò ti ṣe ẹ wá lọ ẹ rí pé wọ́n pé anytime ni pé ìgbàkígbà tí ọba rí káwọn yẹn ti ṣe tẹ́ fẹ́ wò lélẹ̀ ẹ lè fẹ́ wò pé gbogbo àwọn eléyìí tí wọ́n ṣe lọ́dún yìí since 2024 tàbí ẹ fẹ́ wò pé èyí tí wọ́n ṣe ní ọdún 2023 tàbí ẹ ti ẹ fẹ́ wò pé èyí tí wọ́n ṣe so ti ẹ bá lọ́jọ́ tó ti pẹ́ gan by date ṣe pé tẹ́ bá wo by date yìí nìsín wọ́n lélẹ̀ yìí wọ́n ṣe ní ọjọ́ 17 sẹ́yìn so ti ẹ bá wọn ni wọ́n ṣe léyìí kódà ẹ lè ṣe pẹ̀lú relevance so relevance yẹn ni pé kí ni o èwo ló wúlò jù ń bẹ bóyá èwo ló ní à ń pè kankan ní citation citation ni pé kí ni o mélòó làwọn èèyàn ti ṣe kí ni o làwọn ẹ mọ̀ pé títẹ bá padà fẹ́ kọ bẹ́ẹ̀ àbẹ́ fẹ́ máa mú àwọn ẹ̀rí fún sẹ́tẹ̀yìn náà ṣe pé lágbájá ti ṣe báyìí lágbájá náà ṣe báyìí so ti bá wọn so àwọn citations yẹn ṣe pé yóò mọ̀ kó wọn jọ ẹ rí pé lẹ́yìn nísìn citation 6 lónìí ẹgbẹ́ torí 2024 náà ni mo ti pè ń bẹ̀ náà ni ọ so ti bá mo lè yẹ̀wò pẹ̀lú ọjọ́ náà tàbí mi ò fi relevance ẹtìrì nọ́mbà ẹja lò kápẹ́ mo wò láti 2023 náà so ẹ rí pé ẹni tó jẹ́ èyí tó wà lákọ̀ọ́kọ́ yìí kò tí ì ní citation kankan sẹ́yìn pé àwọn eléyìí wọ́n léèyàn 6 òun ló ti cite ẹ̀ èèyàn kan ló ti cite ẹ̀ ẹ wo iṣẹ́ ọ̀gá wa ọ̀jọ̀gbọ́n Adébáyọ̀ tí wọ́n kọ níjó ní ẹ rí pé ó ti Google Scholar ó ti ṣe kí ni ó ti index ẹ̀ wọ́n ń pè ní pé ó ti index ó ti gbé jáde so gbẹ̀ngbọ̀ jẹ́ pé iṣẹ́ ìwádìí tuntun ni ohun tí mo bá fẹ́ wo kókè náà àwọn yẹn ti ṣe lórí eléyìí translanguaging in science education towards a new approach to mother tongue education in Africa màmá wo pé kí náà okay science education ni wọ́n sọ wọ́n á lè wo pé kí ni wọ́n ṣe ń bẹ̀ mo lè kà sí so nínú tẹ́ka sí ni pé wá wo abstract náà ni pé àwọn nǹkan tó kó báyà bí àwọn tá a lè pè ní summary àwọn àkójọ ráńpẹ́ tó ń sọ nípa iṣẹ́ ìwádìí tẹ́nìkan ṣe ẹgbẹ̀tẹ̀ wá wo abstract àwọn ọ̀gá wa yìí wọ́n ní kí ni o despite studies showing the effectiveness of mother tongue across Africa so ti wọ́n ní most sub-Saharan African governments seem reluctant to invest in this initiative ẹgbẹ́ wọn ti ṣe kí ni wọ́n fẹ́ mú ọ̀tún kan yọ nìyẹn because kọ̀ọ̀kan nílẹ̀ wípé kí náà mother tongue kémi náà kàn máa ṣe mother tongue ẹgbẹ́ tó ń sọ náà wípé kí náà àmọ́ àti láǹfààní UNESCO ti sọ bẹ́ẹ̀ so tí ẹ bá adẹ ti mọ̀ pé wọ́n mú àwọn site UNESCO bá ń gbóṣe gbogbo ẹ̀ pé wọ́n ti sọ pé ká máa fi èdè abínibí wa kọ́ ẹ̀kọ́ ẹ̀rì pọ̀ dà púpọ̀ so tí so bẹ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣe then wọ́n ti rí pé kí ni àwọn iṣẹ́ ìwádìí táwọn yẹn ti ṣe wọ́n sọ bẹ́ẹ̀ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ in tó ń pèpè fún náà ni pé kí ni ìjọba náà ni tí wọ́n wá ṣe kí ni tí wọ́n ń gbójú kúrò nínú in tí àwọn aládàáni náà lè ṣe bóyá gẹ́gẹ́ bí èèyàn wọ́n á ní okay now láti yanjú bẹ́ẹ̀ ti rí ìbéèrè kan ní wọ́n á mú wáyé o I present a case study tó ti ẹ rí pé kí eléyìí o case study of the science in Yoruba project ajásí pé tẹ́ bá wo hierarchy of evidence wa gẹ́gẹ́ bá ṣe ń ṣàlàyé ẹlẹ́ẹ̀kejì ló wà so ẹ̀yin lẹ́yìn ọgbọ́n kí náà ìtọ́gà ti ṣe yìí ẹ̀yin ọ̀nà tẹ́ fi lè ṣàlékún rẹ̀ tàbí tẹ́ fi lè mọ́tún wá bẹ̀ náà ni pé nígbà yìí pé case study làwọn lò ẹ̀yin lè ṣe kí ni o ẹ̀yin lè lo RCT fún tọ̀dọ̀ tí a mọ̀ sí randomized control trial ṣe pé RCT ń bẹ̀ náà sí ni pé kí ni o ok ẹ̀yin wá gbé okay náà jẹ́ ń lo experiment náà so ti yé bá torí case study làwọn lò àbí
kódà àwọn ẹlòmíì ẹ lè rí mi tí n bá padà sẹ́yìn sí ìtàn wá kó níbi ìtàn àwọn ọ̀gá ó lè jẹ́ pé ẹwọ eléyìí náà wọ́n ní using mother tongue in teaching STEM for sustainable development in Zimbabwe. Ẹ pé tẹ́ bá wo abstract yẹn náà láti fi mọ tẹ́ni yẹn kà so ó dá púpọ̀ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ látọwọ́ bẹ̀rẹ̀ ẹ rí wọ́n ní ẹyin táwọn ṣe mí báyìí náà ni pé kí ni o ká máa kọ́ STEM wọ́n rí i pé nínú àwọn tá a fi lè ṣe kí ni o tí Áfíríkà tó fi lè tètè gòkè so ti yé báwọn so wọ́n á ní táwọn ṣe mí báyìí náà ni pé kí ni o ká máa kọ́ STEM ni pé science and technology àbí ìṣirò ní èdè àtọ̀húnrìnwá ìmọ̀ ṣe kí ni o ìmọ̀ ń ṣàkóbá láti lè ṣe kí ni o láti lè mọ rí àwọn ìta lè pè ní kí ni o àwọn bóyá bí sustainable development àbí àwọn ìlọsíwájú tẹ́ pé ó lè jẹ́ àkótán tó bá ní nǹkan wà sustainable pé yóò sì mọ ṣe kí ni o àmọ̀ débà kìí pé yóò kàn ṣiṣẹ́ lónìí yóò mọ̀ ṣe dákúdájí so tiye so wọ́n á ní àwọn rí pé kí ni o àwọn ń ṣépè àwọn ń pèpè pé ká mọ lé kí ni o ká mọ lo translanguaging and multilingualism báà náà ṣe mọ́ lẹ́yìn pé multilingualism làwọn náà ń lò pé kí náà ó yẹ ẹja máa lo èdè Yorùbá láti fi ṣàlàyé ṣùgbọ́n ká máa fi Gẹ̀ẹ́sì sílẹ̀ bó ṣe wà láti lè ṣe kí ni o láti fi lè ṣàlékún student performance in the teaching of STEM bóyá kí wọ́n fi lè ṣe kí ni o kún fi lè mọ yege ń bẹ̀ sí tàbí kún fi lè mọ mọ́ sí ẹgbẹ́ tẹ bá ṣàlékún eléyìí náà nísìn ṣe é pé àwọn kan kó lákò tán ni so tó bá ṣe ẹ̀yin náà lè ṣe kí ni o ẹ lè wò pé kí náà inú gap tí mo fẹ́ mú báyìí ní pé náà jẹ́ mọ́ kọ́ ní Yorùbá àbí kémi ò ṣe eléyìí jẹ́mi ó yẹ owó Yorùbá then tẹ bá tún ṣàkíyèsí rẹ̀ ẹ rí i pé refuel eléyìí so refuel làwọn kan kó jáde ẹ ti gẹ́tì ẹ báwọn so àwọn ilé là ń pè ní refuel paper so ti yé adẹ̀sọ pé tí expert bá ń kọ àbí àwọn ọ̀rọ̀ tí expert bá mú wá báyìí ṣẹ̀gbọ́n wa lóhun ló kéré jù ẹ̀yin náà pé kí náà tẹ́ni náà ti jẹ́mi náà tún lo RCT ń bẹ̀ mo bẹ́ẹ̀ mọ àwọn ọ̀nà tẹ́fìlì ṣe kí ni o tẹ́fìlì mọ mú ọ̀tún yọ níbẹ̀ báyẹn so ti so tẹ́lẹ̀ yóò bá tún ṣiṣẹ́ ẹ tún lè lo keyword chat mi bẹ́ẹ̀ mo lè sọ pé math in Yorùbá ẹja o ẹ wo math in Yorùbá o ẹ gbé tí wọ́n ní accounting mathematics in West Africa some stories of Yorùbá number effect of the use of Yoruba language as a medium of instruction on pupils performance ẹ̀gbọ́n ti ṣe ń tọ́jú ọmọ tí mò ń sọ yìí bẹ̀tẹ̀ jẹ́ àwọn ọ̀nà wo la lè gbà sọ́dọ̀tun ṣe ń gbé èdè abínibí náà ní Yorùbá wa bí wọ́n sì tún fi ṣàlàyé ìmọ̀ ìṣirò ẹ̀sọ́ ẹni tí máa ń ṣe wẹ́ bí kọ̀ǹpútà nísìn irú tẹ́niyẹn nínú àwọn ọ̀tún tí wọ́n lè fi mú báyìí pé kìnnìkan jẹ́mi ó lò fún kọ̀ǹpútà pé kìnnìkan instead of the use of Yoruba language as a medium of instruction on pupils in biology ní àkótán tàbí kí n tiẹ̀ lo pé STEM ni wọ́n mú báyìí bá kí n mú àwọn iṣẹ́ ní kíni o social sciences mo bí agbára èèyàn yé kéèké báyìí so ẹ̀ pé tẹ́wá tún ká abstract wọ́n ní ìdí táwọn fẹ́ fi ṣe náà ní ìdí tá ti ṣàlàyé yẹn wọ́n ní population of the study wọ́n ní wọ́n máa wọ́n lo àwọn 40 participants. The sampling technique was multi-stage technique. When the instrument for data collection was academic performance test. So Eric Tuesday only more rigorous data. When the instrument was validated by research supervisor and Kenya, RCT. I just say and top RCT me by ole shekini ole fortunkun. Then she go in town low town of measure on academic performance achievement test. So tools kan yẹn so ẹ̀yin náà wo àwọn ọ̀nà míì báyà nísìnyí tẹ́ bá fún exam so tàbí tẹ́ bá fẹ́ inú àwọn ọ̀nà míì pèsè pé math ni ṣe pé àwọn eléyìí wọ́n lò fún àwọn ọmọ primary school ẹ̀yin náà dé lò fún àwọn ọmọ secondary school so ti ṣe pé tẹ́ bá lò fún àwọn ọmọ secondary school ẹ mọ̀túnba nìyẹn yóò jẹ́ kí iṣẹ́ yín wà novel bẹ́ẹ̀ lọ ṣe tẹ́ni yìí ti ṣe kẹ́yìn náà lè lo àwọn ọmọ primary 3 kò sọ́tún bẹ́ẹ̀ so tàbí ẹ̀yin lè lo àwọn higher institution so ẹ sá wá àwọn ọ̀nà tó jẹ́ pé ọ̀tún dí òfin ṣe kí ni o tí ó fi bá àwọn nǹkan yẹn so tí yé so yóò fi bá àwọn nǹkan yẹn ajá sí pé fún orú project mi tí mi ò ṣe nínú ọ̀nà tó lè jẹ́ ọ̀tún gẹ́gẹ́ mo ṣe ṣàlàyé ọ̀nà ní pé ká sọ pé lórí STEM subject ní ọmọ jẹ́ ọ̀ tọ́lá ti mọ̀ pé wọ́n ti ń lo àwọn mother tongue fún sẹ́mi tàbí kí n lọ pé ilẹ̀ Yorùbá tàbí kí n tiẹ̀ sọ pé lókè Ògùn tàbí tí ò bá tiẹ̀ tí study tó ṣe lórí Èkó mo lè ní lẹ́kọ̀ọ́
so ti yé báwọn so then nínú àwọn ọ̀nà mìíràn ni pé tó wáyé pé wọ́n lo bóyá bí case study bọ́gà wá ṣe lọ yẹn pé ẹ jẹ́ mi ò lo RCT so tàbí òkè ẹ jẹ́ mi ò lo meta analysis kí n wá kó àwọn RCT ọlọ́kan ọ̀jọ̀kanjọ táwọn yẹn ti sọ kí n wá kó àwọn effect yẹn kí n yẹ̀ wò bóyá yóò ṣe kíni o bóyá yóò ṣiṣẹ́ mọ̀ bí a gbọ́ àlàyé àti mọ̀ dí tí a fi lè mọ̀ ṣe kíni o ta gbọ́dọ̀ mọ̀ jẹ́ kó tún mọ̀ bá iṣẹ́ ìwádìí wa a dẹ̀ sì lè mọ̀ bá ṣe lè mọ̀ ṣe kíni o bá sì lè mọ̀ yẹ̀ wò jẹ́ tí ìrìn bá yẹ wà táwa ti wá wò pé òkè náà iṣẹ́ ìwádìí tí mo ń ṣe òkè náà ìbéèrè tí mo mú yẹn o àwọn èèyàn ò tí ì ṣe é rí tàbí táwọn yẹn tiẹ̀ ti ń ṣe mo ti mọ́tún bá òkè náà case study lẹ́ni yìí lò tẹ́lẹ̀ òkè èmi lo RCT ṣe ìpọ́tún ti bá báyà bí òkè náà kí ló wá kún lẹ́yìn rẹ̀ ṣe pé nínú àfojúsùn wa gẹ́tà fi ń ṣe gbogbo àwọn eléyìí náà ni pé kí ni o a fẹ́ máa mọ̀ bá ṣe lè mọ̀ ṣe kí ni o bá ṣe lè mọ̀ lo àwọn bá ṣe lè mọ̀ ráwọn data wa ẹ jẹ́ ń gbé tí à ń kọ tẹ́lẹ̀ wa padà ẹ ti mọ̀ rí kíní ẹ̀ titun so tí ní tó wá kún lẹ́yìn rẹ̀ òun náà ni pé à ń pè kankan ní piloting ní ọdún tó lọ kó tó di pé ìjọba tó wà lérí àlééfà yìí kọ́lọ́n bá kún wọn lọ́wọ́ tí wọ́n gbàjọba so ẹ rí i pé ìṣẹ̀lẹ̀ bíi mẹ́ta kan ló ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ síwájú kí olórí orílẹ̀-èdè wa kún tó gbàjọba méjì yòókù lẹ́yìn ìgbà tó gbàjọba tán màá sọ àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí tí màá sọ ìṣẹ̀lẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn màá fi gbé àlàyé tí mo fẹ́ ṣe wá ẹ rí i pé ṣe àlàyé àkọ́kọ́ náà ni pé kí ni ìgbà tí ìdìbò ń súnmọ́ ẹni tó jẹ́ Emefiele gbogbo alámọ̀ Emefiele ẹ rí i pé ẹmọ tí wọ́n fojú wa rí ń gbà yẹn lọ́sàn-án kan òru kan wọ́n láwọn fẹ́ ṣe kí ni o wọ́n fẹ́ pààrọ̀ owó àbí wọ́n láwọn ti ṣiṣẹ́ ìwádìí kan ṣe pọ́ da àti ṣàlàyé pọ́ da ká máa ṣe kí ni o ká máa ṣe iṣẹ́ ìwádìí so ti yé so wọ́n nínú iṣẹ́ ìwádìí táwọn ṣe àwọn rí pé kí ni o àwọn èèyàn ó mọ̀ lo owó wọ́n ti dìbò owó sílé tọ́jú pé owó tí wọ́n dìbà sílé yẹn o wọ́n mọ̀ fi ra àwọn èèyàn pé àwa ni ẹ tẹ̀ka fún ẹ mọ́ dìbò fílẹ̀ yìí àwa ni ẹ tẹ̀ka fún ṣe pé iṣẹ́ ìwádìí tó dáa náà ni àbí òkè wọ́n á ní intervention táwọn fẹ́ gbé wá náà ni pé kí ni o tá bá pààrọ̀ owó tá bá ti pààrọ̀ owó yẹn àwọn èèyàn owó tó ti wà nílé àwọn yẹn yóò kú fínfín mọ́ wọn lọ́wọ́ wọ́n á fi àwọn àkókò péréte ẹ wo bí a ṣe jẹ ọ̀pọ̀lọpọ̀ ńgbà yẹn kódà ẹlòmíì ẹ̀mí rẹ̀ bọ́ sí àwọn tẹ́mi rẹ̀ wọn bọ́ sí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹlòmíì so ebi pa ẹlòmíì so ti yé kí ló fà ẹ̀dì mọ́wọ́ kí ló fà tí ìjìyà yẹn fi pọ̀ báwọn ṣe pé tẹ bá wò dáadáa nínú ìbéèrè ṣé ìbéèrè tí wọ́n fẹ́ béèrè yẹn àbí in tí wọ́n fẹ́ mú wá ní intervention ṣé tó dáa ni àbí tí ò dáa ṣe pé tó dáa ni àbí but ọ̀nà tí wọ́n gbà ṣe kò dáa tó so ti wà ẹ jẹ́ ká dì mọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì náà ni pé ìgbà tí ààrẹ táwọn náà ṣe kí ni tí wọ́n wọlé níjọ́ ọ̀bùra wọn ní àwọn ṣe kí ni àwọn fẹ́ mú òfin méjì kan wá òfin alákọ̀ọ́kọ́ náà ni pé kí ni owó yín tẹ́ ẹ mọ́ ń ṣẹ́ tẹ́lẹ̀ tí a ń pè ní dọ́là tá a fẹ́ ṣẹ́ náírà sí dọ́là so tí màá bá fẹ́ ra nǹkan lókè òkun wọn ni ó dáa òun kálukú kọmọ lọ wá dọ́là rẹ̀ so ti wà kò sẹ́nì kankan báyá bí báńkì àpapọ̀ ni o pé yóò mọ ṣèrànwọ́ fẹ́nì kankan mọ́ tàbá máa ṣèrànwọ́ fún náírà tí mo fẹ́ tí wọ́n sọ yẹn pé so wọ́n sá float yẹ tá a mọ̀ sí náírà floating tẹ́ pé kí ni o rí títà àti rírà ni ó mọ̀ sọ bí owó yẹn ṣe wúwo sí so ti yé ẹ rí i pé òun náà ṣe kí ni o ó jẹ́ ọ̀sán kan òru kan tàbá ṣàkíyèsí ẹ rí i pé nínú ìbéèrè táwọn náà fẹ́ ṣe tàbí tí wọ́n fẹ́ fi ṣe nínú iṣẹ́ ìwádìí tán ṣe tẹ́lẹ̀ ni pé kí ni o àwọn èèyàn ní ìrànwọ́ tá a máa fi sí náírà yẹn à ń pè kankan ní round tripping àwọn kan wọ́n wá lọ sí kí ni o wọ́n lọ sí báńkì àpapọ̀ wọ́n ní òkè náà mo fẹ́ lọ fi dọ́là yìí mo ń ta nǹkan báyìí ó yẹ fún mi ní iye dọ́là báyìí iye dọ́là tó bá fún wọn yẹn wọ́n á lọ ta ní tí a ń pè ní black market padà bóyá nísìn ìjọba ní 400 naira làwọn mọ̀ ṣe kí ni o làwọn ó mọ bẹ́ẹ̀ tó bá ní nǹkan kan tó ṣe kí ni tó ṣe pàtàkì tó fẹ́ rà ní àwọn ìlú òkèèrè pé kí náà bóyá 400 naira láàmà fún wọn à ń ta ní bóyá 700 naira ní black market ṣe pé láìrù láìsọ ẹnìkan kan lè lọ tó bá mọ ọ̀gá báńkì àpapọ̀ ó lè sọ pé kí náà
ẹ dákun ọ̀rẹ́ mi fún mi ní $5,000 mo fẹ́ fi ra nǹkan lókè òkun ṣe pé lórí $5,000 yẹn ẹ wo adúrú 700 tí ó rí láì gbé láìsọ̀ ó sì àwọn ẹnìkan náà irú tí ń ṣẹlẹ̀ yìí àfẹ́ kó ṣẹlẹ̀ mọ́ irú tí ń ṣẹlẹ̀ yìí àfẹ́ kó ṣẹlẹ̀ mọ́ àìfẹ́ kó ṣẹlẹ̀ mọ́ òun wọn á gbé kìnnà ẹja float ẹ̀ kó ń kálukú mọ wá dọ́là rẹ̀ tàbí kọ́ mọ wá ojú bá ń lọ ẹtìkẹ́ kì í ṣe agbamimi bẹ̀ mọ́ kàn fẹ́ fi ṣàlàyé lérèfé kó lè fi yé wa kẹfì lè mọ ìdí tí mò ń sọ ni o so ti yé wa ẹ rí i pé kí ni ẹsẹ rí wàhálà tó padà fà ẹ gbéjọba àwọn bá dọ́là ní iye tí mo kọ yìí so ti yé wa ní òní bí mo ṣe ń sọ̀rọ̀ yìí bí 1,000 ó ti ṣe kí ni o ó ti gùn kí ló fà ẹ̀dìyẹn náà mọ́wọ́ ẹ̀ṣẹ́ léjì so ẹlẹ́ẹ̀kẹta wọn náà wà ní pé kí ni wọ́n tún wọ́n gbé subsidy wàhálà àwọn èèyàn ti pọ̀ àwọn èèyàn epo tá à ń là ń subsidize yẹn àwọn kan kàn gbépo wọlé wọ́n ní iye báyìí epo báyìí làwọn gbé wọlé wọ́n gbowó lórí lítà kọ̀ọ̀kan tàbí epo tó yẹ kó mọ ṣàǹfààní fáwa lórílẹ̀‐èdè wa àwọn kan ní òkè náà ẹja gbé lọ sí orílẹ̀‐èdè bòmí ọ̀dà irú subsidy yìí kò yẹ kó jẹ́ pé àwọn aráàlú bòmí ní ọmọ jẹ̀gbádùn rẹ̀ nígbà tó yẹ pé owó tí ó mọ jáde láti bí owó ìrànwọ́ ọ̀hún a lè mọ kó sí ibòmí ṣe pé báwọn náà ṣe sọ ọ̀hún náà ṣe pé in tó dáa púpọ̀ náà ni kódà iṣẹ́ ìwádìí tó dáa náà pé kí wọ́n ṣe kí ni kí wọ́n yọ kúrò kí ló wá dé tó wá jẹ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà yìí tí ò fi ṣiṣẹ́ ṣe pé ṣe ìwádìí kan ló ṣe kí lóko ẹ̀ náà in tó ń fẹ́ sọ in tó jẹ́ intervention yẹn náà intervention tó dáa ni aláwọ̀kọ́ Tẹ̀mẹ́fìlẹ̀ in tó dáa ni tọ́ra mọ̀ pé kí ni o àwọn tó fẹ́ mọ fowó ṣe màgòmágò yẹn tí wọ́n bá rí ṣe yóò jẹ́ kí là ń pè yóò jẹ́ káwọn yẹn lè dìbò fẹ́ni tí wọ́n bá ń fẹ́ ẹlẹ́ẹ̀kejì dọ́là ẹlẹ́ẹ̀kẹta ni ti subsidy yẹn bẹ́ẹ̀ kí ló wá fà káwọn kìíní yẹn fi rí rúdurùdu tó fi jẹ́ pé a fi wá padà bára wa níbi táwa báyìí òun náà ni pé kí ni o fún gbogbo àwọn òfin titun tí wọ́n mú wá wọn tó jẹ́ pé à ń rí kó da yẹn o kò sí eléyìí tí wọ́n ṣe kí ni o tí wọ́n pilot níbẹ̀ so ti bá wọn so n tá à ń pè ní pilot wọn náà ni pé kí ni o tí n bá mọ̀ pé mo ti ní ìṣòro àbí ìbéèrè kan tí mo fẹ́ béèrè mo ti mọ àwọn manipulation mo ti ní àwọn manipulation mi ṣe pé tí ó mọ̀ sọ́dọ̀ experiment náà ni pé kí n ní àwọn variable tí màá fi máa túkọ̀ wò bóyá independent variable mi àbí kí n dẹ̀ ní control condition àti experimental condition mo dẹ̀ ti mọ dependent variable mi bákan náà so ti bá kọ̀ọ̀kan ní bẹ́ẹ̀ làkẹ́yè mú kí n kàn sọ pé kí n náà mo ti fẹ́ gba data mi tẹ́ bá lẹ́yìn ìgbà tẹ́ ti mú béèrè yẹn tán yẹn tẹ́ bá lè fẹ́ gba data yín báyẹn náà èèyàn ṣàṣìṣe o so ti bá nínú àìṣe téèyàn ó ṣe náà ni pé irú tó ṣẹlẹ̀ láwọn àpẹẹrẹ mẹ́tẹ̀ẹ̀ta tá mú àwọn Tẹ̀mẹ́fìlẹ̀ ní o àti tó ṣẹlẹ̀ sáwọn orílẹ̀-èdè wa nípa àwọn òfin méjèèjì tó mú wa àti ìjìyà tó fi mú wa fún wa báyìí yóò padà ṣẹlẹ̀ sí research tiwa náà wọn náà ló fi dápọ̀ nínú ẹ̀kọ́ tẹ́ pé lẹ́yìn ìgbà tá bá ti mọ̀ béèrè wa tán tàdẹ̀ tí mú gba àwọn tẹ́ ká mú yẹn o a máa ṣe kí ni o a máa pilot yẹn so la ń pè ní piloting so piloting náà ni pé kí ni o ẹ wá wò pé òkè náà ihun tí mo ti ní yìí so ti jẹ́ ń gba data kínkínní fún náà tí n bá gba data kínkínní fún náà kí n wá yẹ gbogbo àwọn variable mi yìí wò bóyá ó ń ṣiṣẹ́ àbí kò ṣiṣẹ́ tó bá jẹ́ pé kò ṣiṣẹ́ òkè náà kí ni mo lè yọ kúrò ń bẹ̀ kí ni mo lè fi kún ṣe pé tí Tẹ̀mẹ́fìlẹ̀ tó bá kàn mú state gan gẹ́gẹ́ bí àpèjúwe bóyá bí Àbújá gbé ẹ̀yin Àbújá ọ̀yá owó yìí látọ̀là lẹ́yìn yòókù ẹ̀ mọ́ ná lọ a fẹ́ fi wò ó pé bóyá sẹ́yìn Àbújá sẹ́yìn tá a fẹ́ ṣe yẹn intervention tuntun tá a fẹ́ mú wá yẹn o sọ yanrantí àbí kò yanrantí ṣe pé tó yẹ pé wàhálà yẹn ó wà fáwọn ará Àbújá wọ́n ti ṣe kí ni o wọ́n tètè mọ̀ láti ilẹ̀ wọ́n gbé òkè náà ajá sí pé òkè náà àsìkò kékeré tá a fẹ́ fi kún yìí ẹja ṣàfikún àkókò yẹn òkè àkókò yìí ó ti gùn jù eléyìí kò dáa bó ṣe dá báyìí so ti ẹ sẹ́yìn pé pilot yóò mọ̀ ṣe kí ni o yóò mọ̀ sọ fún wọn bẹ́ẹ̀ náà then olórí orílẹ̀-èdè wa kọ́lọ́run tó bá kún lọ ṣe pé táwọn náà bá wò pé òkè náà ní ta ṣe yìí káàtì ẹ̀ tó sọ fún gbogbo àwọn yẹn pé a ti yọ owó ìrànwọ́ ó yẹ ti ẹ̀já mú state kan tàbí káàtì ẹ̀rọ ṣe kí ni o ká mú àwọn yẹn kínkínní kan ká yẹ kí ni yẹn wò lára wọn bóyá yóò ṣe kí ni o yóò ṣe pé wọ́n ti lè rí kí ni o in tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n mọ̀ báwọn ṣe kí ni o báwọn ṣàfikún rẹ̀ àbáwọn ò ní ṣàfikún rẹ̀ ajá sí pé táwọn náà bá fẹ́ mú àwọn kí ni a fẹ́ ṣe béèrè wa
àbá ti ní àwọn ìbéèrè yẹn àti ní variable táwọn ní àbí tẹ́ tá fi ń túkọ̀ wò ní gbogbo ẹ̀ pátápátá báyẹn ká náà tó ṣe àgbùdọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ pilot so ti bá a ṣe fáwọn díẹ̀ àgbà data yẹn a wá analyze ẹ̀ tàbá analyze ẹ̀ tán a ó pé báyà ṣe kí ni o a máa a rí àwọn tá a lè ṣàlékún rẹ̀ ń bẹ̀ àbáwọn tí a yọ kúrò ẹ rí pé àwọn àǹfààní wà lóríṣiríṣi pẹ̀lú àpèjúwe tí mo mú àwọn gan tí bá ní kẹ́yìn mọ́ sọ àǹfààní ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan tí pilot tí wọ́n mọ̀ mú wá kódà ẹ̀yin náà mọ̀ sọ fún mi o ẹ pé náà àǹfààní àkọ́kọ́ náà ni pé kí ni o èèyàn kọ́ pé ṣé tí wọ́n fẹ́ ṣe yìí ṣe tó ṣeé ṣe ni mo kàn mú béèrè kan mo dẹ̀ rí independent variable fún tàbí dependent variable fún kò túmọ̀ sí pé yóò ṣiṣẹ́ o ṣùgbọ́n pilot gbé ọgẹ́ kò ní ṣiṣẹ́ ẹ tún àpẹẹrẹ tí mo fún wa lọ́sẹ̀ tó kọjá nípa ti Kahoot àti AI kíní tí mo ṣàlàyé fún wa yẹn ẹ rí i pé pilot ló jẹ́ àmọ̀ pé ókè náà olùkọ́ tí ń kọ́kọ́ ń ṣàlàyé iṣẹ́ yẹn fún wọn kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ so ti bá olùkọ́ tí wọ́n kọ́ ń ṣàlàyé fún wọn kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ òun ló fà á tá a fi rí effect tá à ń wá so ti bá ókè náà ókè nínú study gangan tá a fẹ́ ṣe ó yẹ já yọ olùkọ́ yẹn kúrò ṣe pé tá a bá yọ olùkọ́ ó mì pé tí bá kọ́ rọ́ọ̀nù gbogbo àwọn kinní yẹn lọ tó dẹ̀ sì jẹ́ pé mo bùkátà èèyàn ẹgbẹ̀rún ṣe pé fún èèyàn ẹgbẹ̀rún bẹ́ẹ̀ máa fún ẹnì kọ̀ọ̀kan ní 1000 ẹ wá dúró owó tí màá fi waste kó tó di pé máa test yẹn bẹ̀tọ́ ẹ pé pilot lásán ni ó lè jẹ́ pé báyà mo lè lo báyà kí mo lè fi èèyàn ọgbọ̀n bẹ̀rẹ̀ rẹ̀ tí bá fi èèyàn ọgbọ̀n bẹ̀rẹ̀ rẹ̀ so ti bá ẹ pé owó tí ń ná ń bẹ̀ owó kínkínní náà ni màá ná ń bẹ̀ ok tí wọ́n gbá tíṣà olùkọ́ tó ń kọ́kọ́ ń kọ́ṣẹ́ yẹn ló ń fà tí ṣòro yìí fi ń ṣẹlẹ̀ omi pé máa yọ olùkọ́ yẹn kúrò ń bẹ̀ so ti bá kó tó di pé máa ṣe kí ni o máa rànnù study mi gangan so ti bá so òun náà nìyẹn dẹ́ nínú àwọn àǹfààní rẹ̀ náà ni pé kí ni èèyàn ní fàsìkò èèyàn ṣòfò ẹ rí pé ẹni tó jẹ́ ọmọ undergrad nísìn tó wà níléèwé gíga ṣe pé bí ọdún kan náà wọ́n máa ń fún wọn kó fi ṣe kí ni o kí wọ́n fi kọ project wọn ó wá bẹ̀rẹ̀ ọlọ́gba data ẹwọ gbogbo wàhálà tí ó ṣe yẹn yóò gba data yóò ṣe pre-registration gẹ́gẹ́ mo ṣe ṣàlàyé nígbà yẹn so yóò analyze data ó wá gba ọgbà wọn kíní ẹ wá analyze ìtàn wá ṣe lọ rí ní paríparí pé kíní kò lè ṣe pé àkókò tó yẹ pé yóò mọ lò níbi kíní o ní ilé ìwé yẹn ó lè ṣe kíní ó lè lá àlékún lórí rẹ̀ tí a ń pè ní kíní o tí a ń pè ní extra year then yóò jẹ́ kéèyàn ní confidence lórí tí èèyàn fẹ́ ṣe so ti bá so nínú àwọn in tí ó wàá fà òun náà ní gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé a lè ṣe kíní a lè confusion lè wà conference lè pọ̀ gan tẹ́ pé èèyàn lè mọ̀ ṣe kíní o téèyàn lè mọ̀ rí yọ kúrò ń bẹ̀ kó tó di pé èèyàn ó ṣe so tábà tí a ní kíní o tábà tí ní ìbéèrè wa báyìí tábà tí wá pilot yẹn tán ṣe pé mo fún pilot yẹn sìn kódà a lè mọ̀ tí wá power analysis wa kí ni ó pé power analysis lẹ́ẹ̀kan power analysis náà ni pé kí ni o wọ́n ti ìpín àwọn effect sọ́nà púpọ̀ a lè ní large effect so ti yé wa a lè ní medium effect mo dẹ̀ lè ní small effect ṣé gbogbo àwọn effect yìí wọ́n ní gbèdéke fún test kọ̀ọ̀kan tí mo bá fẹ́ lò so ti bá fún t-test so ti yé ó ní gbèdéke small effect àbí medium effect yẹn náà fún f-test so ti yé sẹ́yìn pé tẹ́ bá fẹ́ lò báyà bí àwọn ANOVA àti gbogbo àwọn kíni ẹ̀hún lẹ́mọ̀ lo f-test fún yẹn so t-test ní pé tí n bá kàn wá ìyàtọ̀ tó wà láàrin báyà bí àwọn variable ikọ̀ méjì so ti yé so gbogbo àwọn eléyìí náà sì ń so mo wá fẹ́ wò pé large effect pé large effect náà ni lọ́nà tí mo fi lè ṣe ẹ ti mọ ìdí tá ń pè ní effect gangan so díẹ̀ so effect tí mò ń wá ní bóyá fún ti àwọn coronavirus yẹn náà ni pé kí ni o ṣé vaccine tá a bá fún ẹ ṣé yóò ṣiṣẹ́ àbí kò ní ṣiṣẹ́ so ti yé báwọn náà àǹfààní power analysis mo ìsàlàyé náà ni pé tó bá jẹ́ pé n bá mú ṣe pé bá mọ̀ wá large effect náà ni pé kí ni o kódà èèyàn kínkínní ó lè jẹ́ pé nǹkan kínkínní yàtọ̀ tó wà láàrin
àwọn control wa àwọn tá fún ní paracetamol àtàwọn tí mo fún ní fásì yẹn gangan bóyá bí òkè sí sánmà ilẹ̀ sí sánmà ni pé ó gùn gan nípa large effect. Small effect ni pé ó wà tó tọ́ ṣùgbọ́n kò fẹ́ sí ìyàtọ̀ púpọ̀ láàrin wọn. So fún àwọn tó bá ń ṣe bóyá bí oògùn àbí nǹkan kan báyìí wọ́n máa fẹ́ mú bóyá bí large effect. So ti yé báwọn. So bóyá èèyàn ń ṣe àwọn iṣẹ́ ìwádìí míì bóyá bí irú àwọn mathematics àbí nǹkan kan yẹn, so ó lè jẹ́ pé small effect náà máa ní. Then pé yàtọ̀ sí yẹn náà nínú àwọn tó máa ṣàlàyé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ náà pé à ń pè kankan ní level of significance. So level of significance náà ẹ gbọ́dọ̀ consider pé level of significance wo mo fẹ́ lò. So ti yé báwọn. So lọ́pọ̀lọpọ̀ gbà a máa ń lo 0.5 0.05. So ti yé báwọn màmá bá ti dé màmá ṣàlàyé àwọn kíní ẹ̀ dẹ́nẹ́ inú ẹ̀ náà ni pé a tún ní power. So ti yé báwọn. So a lè ní 90%, 95%, 85%. So ó súnmọ́ báyá níbi agbègbè bí tá ti ń ṣe research wọn kálukú wọn ní nǹkan kan. Bẹ́ẹ̀ tí mo fẹ́ fàyọ kúkúrú bí báyìí náà ni pé kí ni o ẹ̀ẹ̀kan lè kú fìrí pé iye ìyẹn báyìí ni mo bùkátà tí mo fẹ́ gbà. So ti yé báwọn. So ẹ calculate power analysis yẹn. So ti yé. So ẹ lè ní ó ní àwọn interview calculate ó ní package kan ní R tá fi lè calculate ẹ̀ à ń pè ní P power tí n bá gbàgbé. So a lè lò ẹ wo pé kí test wo ni mo fẹ́ ṣe kí ni power mi level of significance wo ni mo fẹ́ lò. So ti yé báwọn. Then size wo ni mo ń wá effect size wo ni mo ń wá táyé pé size kékeré effect size kékeré ni mo ń wá. So màá máa ní sample tó ṣe kí ni o tó pọ̀ gan-an. So wọ́n táyé pé effect ńláńlá ni mo ń wá ó bí pé láàrin àwọn èèyàn péréte kódà kí n mú èèyàn bíi 10 jọ ó lè jẹ́ pé effect tí mo wá yẹn mo lè rí pé yóò ṣe kí ni o yóò ṣiṣẹ́. Mo bí a gbọ́ àlàyé yẹn yékéyéké báyìí so a lè rí pé yóò ṣiṣẹ́. Àwa lè mọ̀ wá power analysis yẹn mo kàn fẹ́ ọ̀rọ̀ wọ́n mi díẹ̀ sí ni kó tó di pa bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Àwa lè mọ̀ wá power analysis yẹn pẹ̀lú àwọn standard effect size yìí. So ti yé báwọn. Ṣé pé mo ní effect size fún t-test ó yàtọ̀ sáwọn eléyìí. Tí n bá gbàgbé dàbí láti 0 sí 0.2 wọ́n pè ní coen D effect size ẹ̀jẹ̀ sáré fún kilo coin. So láti 0.2 wọ́n là ń pè ní small effect ni. So ti yé báwọn. 0.5 òun ni medium effect. So tẹ́ bá lo 0.8 òun náà ni kí ni o large effect. So ti ẹ lè mọ calculate àwọn effect ẹ̀ báyà ní ìsinmi owó pé kí na small effect ni mo fẹ́ mo bùkátà mo kàn lè mú kí ni o àwọn value yìí báyà mo kàn lè mú 0.2 àbí 0.5 láti fi calculate àwọn kíní ẹ̀. So ti yé báwọn mo bẹ ti mọ ìdí méjì tá a fi mọ calculate ẹ̀. Ìdí aláwọ̀kọ́ náà ni pé kí ni o kọ́mọ́ jẹ́ pé sample tí màá gbà kò ní tó lè fi fún mi ní effect tí mò ń wá. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kí n mọ́ gbára gbóná púpọ̀ jùjùjùjù torí tó bá yí pé èèyàn 30 ni màá bùkátà láti fi lè ṣe kí ni o láti fi rí effect tí mò ń wá. Tí n bá calculate power analysis sí mo lè wò pé báyà èèyàn 1000 ni mo bùkátà ṣe pé mo dára mi láàmú nìyẹn. Tí n bá tún wá gbà tó báyà ní mo wò pé jẹ́ ìgbà yẹn 10 ṣe pé kò ní ṣe kí ni o kò ní jẹ́ rí tí mò ń wá báyẹn. So tí bá ń sọ láfi lè lé kí ni o a lè mọ lo àwọn standard value effect size yẹn. Ọ̀nà kejì tá a lè mọ lò náà ni pé kí ni o tẹ́ bá ti analyse pilot yẹn tán pilot studies yẹn tẹ́ bá ti analyse ẹ̀ tán effect tẹ́ rí ń bẹ̀ yẹn o so ẹ lè mọ fi calculate effect fún study gangan tẹ́ fẹ́ ṣe. Ajá sí pé fún pilot tẹ́ ṣe bóyá nígbà tẹ́ ṣe pilot yẹn ẹ wá rí 30 àbí èèyàn 30 lẹ wò pé yẹn kọ́kọ́ lò náà. Ìgbà tẹ́ wá lo èèyàn 30 yẹn ẹ wá rí pé ẹ rí yàtọ̀ láàrin control conditions àti experimental condition yìí. So ìyàtọ̀ tẹ́ á rí mọ́ ẹ̀ ìgbà tẹ́ tún wá effect size yẹ ẹ rí pé effect yẹn tún tóbi. So tí ẹ bá ẹ rí pé effect yẹn tún ṣe kí ni ó tún tóbi. Ajá sí pé ìgbà tí mo ti mọ̀ pé effect yẹn large size yẹn tí máa rọra fi medium size fi calculate yẹn máa rí effect tí mò ń wá àkọ́kọ́ nìyẹn.
ẹlẹ́ẹ̀kejì náà ni pé kí ni o ìwádìí dára mi láàmú púpọ̀ so ti yé mi báwọn bẹ̀bẹ̀ á ní sí mo ti ṣe power analysis máa di pé okay na difference wà láàrin àwọn méjèèjì but size yẹn ó kéré gan a máa ń pa àwọn kan ní negligible tẹ́ pé kò ṣe é wa so mo rí pé negligible ni mo dẹ̀ ti ṣe kí ni o mo ti lo àbí tí mo gbìyànjú láti sọ lélẹ̀ báyìí ní sí mo rí pé ìgbà tí mo wà rí ìyàtọ̀ láàrin control àti experimental condition mi àwọn ikọ̀ méjèèjì yẹn mi rí yàtọ̀ láàrin wọn so ti yé báwọn ṣùgbọ́n gbà tí mo wá effect size yẹn tí mo calculate power yẹn tí mo wo effect yẹn mo rí pé large effect ni nígbà tí mo ti rí pé large effect yẹn wọ́n mi pé okay tí n bá lo small effect ó súnmọ́ kí n lè rí effect tí mo wá màá lo small màá fi small effect calculate power analysis yẹn so ti bá then tó wáyé pé nísìnyí mo kàn tó kí ni o small ìgbà tí ó gbé pé kò sí yàtọ̀ láàrin wọn ajá sí pé àìsí yàtọ̀ tí ò tí sí yẹn ìtumọ̀ ẹ̀ náà ni pé kí ni o data yẹn tó nǹkan ni ajá sí pé tí n bá fi data kún mo lè rí kí ni o mo lè rí yàtọ̀ láàrin àwọn méjèèjì mo bẹ́ẹ̀ gbọ́ yé bẹ́ẹ̀ nísìnyí nígbà tí mo lo pilot mi mo rí pé kí ni o kódà effect mi ìgbà tí mo find ẹ̀ mo lọ get 0.01 kíní kan ṣe pé ó tún wá sísàlẹ̀ small ó kéré jọjọ negligible nìyẹn so ó bí pé negligible nísìnyí kí lẹ́ẹ̀ tó wá sí lẹ́yìn rẹ̀ mọ́ ajá sí pé nǹkan kan bẹ́ẹ̀ tó ẹ pé kò tí ì ṣiṣẹ́ ẹ wá wo tó kè náà ṣé conference kan lọ́wọ́ àti òjẹ́ tí ì rí ìyàtọ̀ tẹ́ ń wà ní àbí nǹkan kan àbí kẹmọ́ tiẹ̀ ṣe kíní ẹ̀ mọ́ rárá mo bẹ gbálà yẹn yékéyéké ṣùgbọ́n nísìnyí ẹ rí difference ṣùgbọ́n gbàtẹ́ calculate ẹ̀ large effect ni ajá sí pé tí n bá fẹ́ gba data mi gangan mo lè lo kíni o mo lè lo small effect fún agbọ́lọ́mbà máa tábà ti dé ọ̀sẹ̀ tó ń bọ̀ máa ṣàlàyé lórí rẹ̀ dáadáa so ìjẹ́tìlẹ̀ ń bá yé wa àmọ́ dúró mi báyìí lálẹ́ tó ní kí la ṣàlàyé òun náà ni a ṣàlàyé àǹfààní tó fi dáa tó yẹ pé kí ni àwọn iṣẹ́ ìwádìí tá à ń ṣe ọ̀tún gbọ́dọ̀ bá ọ ọ̀tún tó gbọ́dọ̀ bá yẹn náà ń pè ní nouvelle so torí tí iṣẹ́ ìwádìí wa a sọ fún wa pé tí ó bá wà nouvelle so kò fẹ́ ṣàǹfààní kankan tí yẹn fi ṣe ìyìn táwọn yẹn bá ti ṣe so tí yẹn bá èèyàn gbọ́dọ̀ ṣe kí ni èèyàn tún gbọ́dọ̀ ṣe é mọ́ tí yẹn bá ń ṣe èèyàn ṣàlékún ìmọ̀ so ní science kódà táwọn kan bá ti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ èèyàn wá ọ̀nà tó jẹ́ pé kí ni o ọ̀tún fi mọ́ ṣe kí ni o tí ó fi mọ́ bá tọ́dọ̀ tí adẹ̀sọ àwọn ọ̀nà tá fi lè mọ yẹ̀wò bóyá ìbéèrè tá ń wáyàn bóyá ọ̀tún afẹ́ sọ̀tún àbá fẹ́ ṣàlékún ìmọ̀ ní science inú rẹ̀ náà ni pé kí ni a lè lọ sí Google Scholar ká lo àwọn ọ̀rọ̀ kékeré tí a ń pè ní keyword ká fi yẹ̀wò bóyá àwọn yẹn ti ṣe ìtafẹ́ ṣe tẹ́lẹ̀ tí wọ́n bá ti wá ṣe òkè náà kí ni tèmi lè ṣe ń bẹ̀ àlékún òun mo lè fi kún tí tèmi ó fi yàtọ̀ sí tàwọn èèyàn nínú àwọn tí mo ra fún wa náà ni pé kí ni ó táyé pẹ́ nìkan case study ló lò fún tọ́dọ̀ tí ẹ̀yin lè lo RCT fún tọ́dọ̀ tí tẹ́nìkan bá lò bóyá lórílẹ̀-èdè kan ẹ̀yin lè lo lórílẹ̀-èdè tí so tẹ́nìkan bá lo measure kan ẹ̀yin lè lo measure mi fún tọ́dọ̀ tí náà tá a tún ṣàlàyé àǹfààní ká mọ pilot àwọn study wa kó tiẹ̀ tó di pé àárọ̀ náà aláǹfààní púpọ̀ lọ́wọ́ àmẹ́nu àǹfààní aláwọ̀kọ́ náà ní pé kí ni àní gbára gbóná so tá a bá ṣe pilot òun náà ní pé àkọ́kọ́ gba data kékeré náà kó tó dípá gba ọ̀pọ̀ rẹ̀ a fi yẹ̀wò pé báyà níta fẹ́ ṣe yẹn bóyá ó ń ṣiṣẹ́ àbí kò ṣiṣẹ́ tó yẹ pé àti ń rí nǹkan kan pé yóò ṣe kí ni yóò ṣe ìdádúró rẹ̀ a lè tètè parọ́ rẹ̀ kó tó di pé àrùn ọ̀nà ẹ̀ so tí bá wọn so lágbọ́ ọlọ́run bá lọ́sẹ̀ tó ń bọ̀ kọ́lọ́run fẹ́mi wálẹ̀ a máa bẹ̀rẹ̀ power analysis tá a bá dé power analysis so then màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè mọ́ kọ́ pre-registration yìí so then tẹ́ bá ti kọ́ ọ̀nà ẹ wá gba data yẹn lẹ́yìn tá a bá ti ní data yẹn a wá ṣe máa mú àwọn data lọ́yọ̀kọ̀ọ̀kan yẹn tẹ́ bá gbà yẹn a mọ̀ analyse yẹn àtàwọn test ọlọ́kanòjọ̀kan tá a lè fi analyse yẹn so a máa lo àwọn tá a ti kọ́ sẹ́yìn nínú àrú tá a tún fi lè gbá òun jáde àti báyìí náà lọ ìmọ̀ tá a bá rẹ́ni tó níbèrè kan àbómìíràn kó tó di pé a parí. So ìgbà tí ò sí béèrè mọ́ mo dúpẹ́ pọ̀ ní ọwọ́ àwa tí a darapọ̀ mọ́ wa ní èní títí a fi mọ̀ pàdé ara wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dàárọ̀.